Olúwa o. Praise the Lord. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, Yes, Lord. ọba àwọn onímọ̀ tó mọyì àwọn ìràwọ̀. Ọlọ́run wa tó ń gbé níbi gíga, àpáta ìgbàlà, àpáta ayérayé ibi ìsádi wa. A gbé yín ga lónìí, Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ ọ̀kan náà àwọn alààyè síbẹ̀. A sọ wípé ògo ni fún orúkọ yín. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run wa ẹ gbà yín wa lórí gbogbo ènìyàn, gbogbo etí tó ń gbọ́ wa àti ojú tó ń wò wá. Ọba tó pọ̀ nípa àti agbára, ìwé Psalm 66 verse 9, ó ní ẹni tó jẹ́ kí ẹ̀mí wa kó wà láàyè tí ó sì jẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ̀. A dúpẹ́ torí pé ó jẹ́ kí ẹ̀mí gbogbo wa kó wà láàyè, ẹ ò sì jẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ̀. A dúpẹ́ Olúwa Ọlọ́run alágbára, Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa, Olúwa ẹ gbà yín wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ, Olúwa máa bá wa lọ. Ẹ̀mí mímọ́ lórúkọ Jésù jẹ́ ká jẹ́ sí ìyè. Lórúkọ Jésù a gbàdúrà ọ̀nà kó là fún gbogbo tí ń gbogbo wa. Mo gbàdúrà ọ̀nà ìyè kó là fún wa, ọ̀nà ìṣeré kó là, oṣù ayọ̀ ni kó jẹ́ fún wa. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù agbára wa. Àmín, àmín, àmín. Lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. A kí wa lẹ́ẹ̀kan sí i lórúkọ Jésù. Lórí gbogbo ẹni tó ń wò wá àti etí tó ń gbọ́ wa, ojú ò ní tì wá. Ohun tá a mú wá fún wa lénìí ni pé a ṣí ìwé ìrántí kàn wá. Gbogbo àwa tá à ń wò wá, gbogbo etí tó ń gbọ́ wa lónìí, a ṣí Ọlọ́run ṣí ìwé ìrántí kàn wá. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ló ṣe máa rí. A kí gbogbo àsìkò lẹ́ǹtì, àsìkò ìrònúpìwàdà la wà, àsìkò àánú ni. Ẹ̀mí tá a fi ronúpìwàdà wípé Olúwa kó gbé wọ̀ wá. A gbàdúrà gbogbo etí tó ń gbọ́ wa àti ojú tó ń wà, a ó rí àánú gbà. Níbikíbi tá a bá wà lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, àánú kó wá wa rí. Bẹ́ẹ̀ lórí. Jésù agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìwé ìrántí ọ̀run kò ṣe kan orí kọ̀ọ̀kan wa. Oṣù yìí oṣù April ni. Ó ti wá jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kẹrin ọdún. Oṣù tó jẹ́ pé tá à ń sọ ti agbára Ọlọ́run àti oore ọ̀fẹ́ rẹ̀ ni. It is the month of death and resurrection of Jesus Christ. Nínú oṣù yìí, a ó tún ṣe ayẹyẹ Easter tó jẹ́ ikú àti àjíǹde Jésù. Ó kún fún gbogbo aráyé. Ó kún fún wa káwa lè rí ìgbàlà lórúkọ Jésù. Mo gbàdúrà ó ń sọ ti agbára ìṣẹ́gun rẹ̀. Èyí pé ó tóbi, Ọlọ́run tóbi. Lórúkọ Jésù, gbogbo agbára nínú ayé wa, ọ̀run á tẹrí ẹ̀ bá. Agbára tó lè máa ṣe bí agbára tí ó lè máa ṣe bí àwọn alágbára lórí wa, lórúkọ Jésù, ọ̀run kó tẹrí wọn bá. Ọlọ́run ní agbára, ń sọ tí bí agbára rẹ̀ ṣe tó. Lórúkọ Jésù, oore ọ̀fẹ́ àti àgbàyanu lòun ló tún mú wá. Pẹ̀lú bó ṣe lágbára, ó tún mú oore ọ̀fẹ́ àgbàyanu wá fún wa. Lórúkọ Jésù, oore ọ̀fẹ́ àgbàyanu náà kò ní kúrò nínú ayé wa. Ọlọ́run sọ ti ìṣẹ́gun rẹ̀, ìmọ́lẹ̀ ńlá lórí gbogbo òkùnkùn ayé, torí pé ó kú ó dẹ̀ jí. Ìmọ́lẹ̀ yẹn, ó sọ ti ìmọ́lẹ̀ lórí òkùnkùn ayé àti ìrètí ìyè ayérayé nínú Kristi. A kò ní ká mẹ́nu bà àsìkò tá a wà ní. Lórúkọ Jésù, mo gbàdúrà ìṣẹ́gun lórí gbogbo òkùnkùn ayé wa, ọ̀run kó fi fún wa bẹ́ẹ̀. Lórúkọ Jésù, bẹ́ẹ̀ ló máa rí. Ìwé ìrántí ọ̀run á ṣí kàn wá. Nínú ìwé Málákì orí 3:16, ó ń sọ nǹkan fún wa. Ẹ bá wa kà á, kí ló sọ? Nígbà náà ni àwọn tó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúgbà. Olúwa sì tẹ́tí sí i, ó sì gbọ́, ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tó bẹ̀rù Olúwa, tí wọ́n sì ń ṣe àṣàrò orúkọ rẹ̀. God bless you. Ẹ wo àwọn tó bá ń bẹ̀rù Olúwa, tó ń ṣe ìfẹ́. Ọlọ́run máa ń ṣí ìwé ìrántí kàn wọ́n. Ó mọ̀ wọ́n, ó dá wa mọ̀. Èyí ni pé àwa tí a mọ Ọlọ́run yẹn, àwa tí à ń gbọ́ wa lónìí, Ọlọ́run dá wa mọ̀. Yóò dẹ̀ ṣí ìwé ìrántí kàn wá. Torí pé ó sọ ń bẹ̀ yẹn wípé òun mọ̀ wọ́n, àwọn tó bẹ̀rù òun mọ̀ wọ́n, òun dẹ̀ máa ṣí ìwé ìrántí kàn wọ́n. Tá bá wo verse 18, nínú ọdún yìí, mo sọ nǹkan kan ní ìbẹ̀rẹ̀ as my prophetic declaration pé nínú ọdún yìí Ọlọ́run máa dá àmọ́ ìyàtọ̀ nínú àwọn
tó ń sin Ọlọ́run àti àwọn tí kò sìn. nígbà náà ni ẹ̀yin ò yí padà ẹ ó sì mọ ìyàtọ̀ láàrin olódodo àti ẹni búburú. ẹ ó mọ ìyàtọ̀ láàrin àwọn olódodo àti tani o àwọn ẹni búburú. láàrin ẹni tí ń sin Ọlọ́run. láàrin ẹni tó ń sin Ọlọ́run àti ẹni tí kò sìn. àti ẹni tí kò sìn. lórúkọ Jésù gbogbo àwa tá à ń sin Ọlọ́run lórúkọ Jésù mo gbàdúrà Olúwa yóò ṣíwò ìrántí kan wá. àwa tó dẹ̀ pé à ń dẹ́ṣẹ̀ lórúkọ Jésù ẹ̀mí tá ò fi ní dẹ́ṣẹ̀ mọ́ tí Ọlọ́run yóò fi ṣíwò ìrántí kan wá ọ̀run kó gbé wọ̀ wá. mo fẹ́ ní tá bá wo ìwé First Samuel yẹn ṣùgbọ́n ká tó débẹ̀ nínú ìwé yẹn ìránṣẹ́ kan ó wà nínú igbó òun náà ní Dáfídì láàárín gbogbo ọmọ bàbá ẹ̀ Jésè láàárín ọmọ Ọlọ́run Jésè ní bàbá ẹ̀ tó jẹ́ Jésè Ọlọ́run rántí ìránṣẹ́ yẹn nínú gbogbo wọn pátápátá ó rántí ẹnìkan tó wà nínú igbó gbogbo àwọn ọmọ bàbá Jésè ní ìwé mímọ́ ló wà nílé ṣùgbọ́n ẹnìkan wà nínú igbó síbi Ọlọ́run dẹ̀ rí nínú igbó yẹn ó rántí ẹ̀ sí rere ṣáà lè rí ìwé 1 Samuel chapter 16 yẹn ẹgbẹ́ verse 10 àti kásáré wò ní 10 yẹn. Jésè sì tún mú kí àwọn ọmọ rẹ̀ méjèèjì kọjá níwájú Sámúẹ́lì. Yes. Sámúẹ́lì sì wí fún Jésè pé Olúwa kò yan àwọn wọ̀nyí. Kò yan wọ́n. Sámúẹ́lì sì bi Jésè léèrè pé gbogbo àwọn ọmọ rẹ̀ ni ó wà ní ìbí. Òun sì dáhùn wípé àbíkẹ́yìn wo ni ó kù sáwo òun ṣọ́ àgùntàn. Sámúẹ́lì sì wí fún Jésè pé ránṣẹ́ kí o sì mú wá nítorí pé àwa kì yóò jókòó títí òun fi dé ìhín. bẹ́ẹ̀ ni ó ní kán lọ ó ní wọ́n gbọ́dọ̀ lọ mú wá wípé àwọn níbi táwọn àwọn ò ní jókòó tó máa fi tí wọ́n máa fi mú Dáfídì dé Ọlọ́run ṣíwèé ìrántí kan Dáfídì ìyẹn kí ló sọ. ó sì ránṣẹ́ ó sì mú wá òun sì jẹ́ ẹni pupa tí ó lẹ́wà lójú ó sì dára láti máa wò. Olúwa sì wí fún un pé dìde kí o sì fi òróró sáà ní àmì nítorí pé òun náà ni èyí. Nígbà náà ni Sámúẹ́lì mú ìwọ òróró ó sì fi yà á sí ọ̀tọ̀ láàrin àwọn arákùnrin rẹ̀. Praise the Lord. Hallelujah. ẹ ṣe ó fi òróró yà sọ́tọ̀ àrùn tiẹ̀ níbi tí a ti gbàgbé ẹ̀ sí nínú ẹ̀gàn ó ń tún agbọn àgùntàn ṣe ọ̀run rántí ẹ̀ jẹ́ni pé àwa náà níbikíbi tí ayé ti gbàgbé wa sí mo sọ lónìí mi ò dá lábàá mo pàṣẹ ni o ọ̀run kó rántí wa sí rere ọ̀run kó ṣíwèé ìrántí kan wá nínú ìwé tá à ń sọ yẹn Sámúẹ́lì ń sọ wòlíì yẹn sọ pé àwọn ò ní jókòó títí ọmọ àti kíni o tí wọ́n máa fi mú Dáfídì dé lórúkọ Jésù mo gbàdúrà ẹ̀yin etí tó ń gbọ́ wa àti ojú tó ń wò wá gbogbo bí tẹ́ ẹ wà lórí mọ́rẹ̀rẹ̀ àgbáyé mo gbàdúrà lórúkọ Jésù ọ̀run á rántí wa sí rere. ìwé bákan náà nínú ìwé 1 Samuel 9 verse 3 yẹn chapter 9 verse 3 ìránṣẹ́ kan wà níbẹ̀ Ọlọ́run kọ̀ wọnú Sọ́ọ̀lù ní Dáfídì ni ó ní ǹjẹ́ mo rí ẹnìkan nínú ìdílé Sọ́ọ̀lù tóun lè ṣe kí ni o tóun lè ṣe lógo tóun lè dá lọ́lá wọ́n ní ẹnìkan wà ìránṣẹ́ yẹn ń jẹ́ Mèfíṣébótì wọ́n ló wà níbì kan ó ní ó dà àfikún lọ pé wá Ọlọ́run wọnú ẹni lórúkọ Jésù ẹni tó máa ṣe ẹ́ lóore ẹni tó máa rántí ẹ̀ sí rere tí wàá fi rí ayọ̀ gbà tí wàá fi kúrò ní aṣálẹ̀ lórúkọ Jésù mo gbàdúrà ó yá ọ̀run kó ràn sí wa. ẹ jẹ́ ká sáré wo ìbẹ̀rẹ̀ kí ló sọ. kẹ́tẹ́kẹ́tẹ́ Kíṣì bàbá Sọ́ọ̀lù sì nù. Yes. 1 Samuel 9 verse 3. Kẹ́tẹ́kẹ́tẹ́ Kíṣì bàbá Sọ́ọ̀lù sì nù. Kíṣì sì fún Sọ́ọ̀lù ọmọ rẹ̀ pé jọ̀wọ́ mú ọ̀kan nínú àwọn ìránṣẹ́kùnrin pẹ̀lú rẹ̀ kí o sì dìde lọ wá kẹ́tẹ́kẹ́tẹ́ wọn nì. Ẹ̀lò títí débẹ̀ yẹn ẹ jẹ́ ká fi wo ibi tí a rántí Mèfíṣébótì ìbẹ̀yẹ̀ lẹ̀ ká wò ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ Ọlọ́run rántí Mèfíṣébótì sí rere nígbà tí a pè é tí màtá ń tán wọ́n lọ mú Mèfíṣébótì wá Mèfíṣébótì wà ní bòde lódebárì níbẹ̀ ni ó wà ibẹ̀ ni Mèfíṣébótì wà ìránṣẹ́ yẹn arọ ni ní bó ṣe rí yẹn ìkànnì àwọn Sọ́ọ̀lù tó jẹ́ ọmọ Jónátánì ni wọ́n dẹ̀ mú wá síwájú ọba ní kó máa báwọn jẹun níbo lórí tábìlì òun ẹni tá a ti gbàgbé sí ibodè lódebárì tá a ti gbàgbé ẹ̀ wọ́n lọ mú wá ó sì bẹ̀ sí bá ọba jẹun ní tábìlì ìránṣẹ́ tó ọ̀run tún fi ìránṣẹ́ tì í Ṣíbà pé kó ní kó máa ṣe ìránṣẹ́ fún ẹ̀yin Ọlọ́run gbogbo àwọn tó ẹ̀yin tẹ̀ ń wò wá gbogbo bí tí ayé ti gbàgbé wa sí
mo sọ mi ò dá lábàá mo pàṣẹ ni o gbogbo bí tá a ti gbàgbé wa sí gbogbo èyí tá a gbàgbé tí bòde lóbi báyìí tá a ti gbàgbé wa tá a rántí wa mọ́ sí rere tí ohun rere ń fò wá lórúkọ Jésù ọ̀run ṣíwèé rántí kan wá ní àṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò yí padà bẹ́ẹ̀ ló ṣe rí fún ìránṣẹ́ yẹn inú ẹ̀ dùn ọkàn ẹ̀ balẹ̀ ó dẹni tó ń bá ọba jẹun ẹni tó yẹ pé kò ní ẹsẹ̀ méjì arọ ni no matter your limitations kò sí bó o ṣe lè ní àwọn àbùkù kan tó lórúkọ Jésù ọ̀run ò fẹ́ mọ̀ ní ọ̀sán yìí lórúkọ Jésù ọ̀run rántí rẹ̀ sí rere ẹ jẹ́ ká tún wo ibòmíì 2 Samuel chapter 6 verse 3 ó sọ nǹkan kan fún wa ọ̀run rántí ìránṣẹ́ kan náà Obedi-Edomu ni ìránṣẹ́ yẹn ó tálákà bí èkúté ṣọ́ọ̀ṣì ni ìránṣẹ́ yẹn bó ṣe rí ó wà níbì kan ó pọ̀ máa ń jókòó sílé ni á wà ní ṣọ́ọ̀ṣì ìránṣẹ́ ló ń ṣe ṣùgbọ́n ní ọjọ́ kan Dáfídì pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ wọ́n gbé àpótí ẹ̀rí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹjọ́ wọ́n bẹ̀rẹ̀ sí gbé káàkiri nígbà tí wọ́n ń gbé lọ ẹnìkan fọwọ́ kan àpótí ẹ̀rí yẹn tó jẹ́ Uzzah ọ̀run dẹ̀ lù pa nígbà tá a gbé ẹ̀rù bà Dáfídì ó pé mo fẹ́ gbé àpótí ẹ̀rí sí ní mo fẹ́ ó wá gbé lọ sí ibì kan ó gbé lọ sí ọ̀dọ̀ ó ní ẹ jẹ́ ká gbé lọ sí èyí Obedi-Edomu ò jẹ́ nǹkan kan wọ́n kọ̀ dẹ̀ gbé àpótí ẹ̀rí sọ́dọ̀ ẹ̀ nígbà tó gbé lọ sí ìwé mọ́ sọ fún wa pé fún oṣù mẹ́ta ìránṣẹ́ ṣe kí ni o ọ̀run bùkún òun àti ilé rẹ̀ àbùkún lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tí ayé ti rò pé pé ò lè jẹ́ nǹkan kan lórúkọ Jésù ọ̀run taríire sí yín ọ̀run taríire ayọ̀ sí yín lórúkọ Jésù ọ̀run ṣíwèé ìrántí kàn yín ọ̀tọ̀ ní nǹkan tí Dáfídì rò ṣùgbọ́n ọ̀tọ̀ ló já sí fún lórúkọ Jésù gbogbo ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ ó rí àánú lágbà tábà lè rí bẹ́ẹ̀ sáré obìnrin wà mẹ́ẹ̀ká. wọ́n sì gbé àpótí ẹ̀rí Ọlọ́run náà gun kẹ̀kẹ́ tuntun kan wọ́n sì mú láti ilé Abinadabu wá èyí tí ó wà ní Gibea Ussa àti Ahio àwọn ọmọ Abinadabu sì dá kẹ̀kẹ́ tuntun náà wọ́n sì mú láti ilé Abinadabu jáde wá tí ó wà ní Gibea pẹ̀lú àpótí ẹ̀rí Ọlọ́run Ahio sì rìn níwájú àpótí ẹ̀rí náà Dáfídì àti gbogbo ilẹ̀ Ísírẹ́lì sì ṣeré níwájú Olúwa lára gbogbo onírúurú èlò orin tí a fi igi arére ṣe àti lára dùrù àti lára psalteri àti lára timbreli àti lára kọ́nẹ́tì àti lára arò nígbà tí wọ́n sì dé ibi ìpakà nákónì Ussa sì na ọwọ́ rẹ̀ sápótí ẹ̀rí Ọlọ́run ó sì dì í mú nítorí tí màálù kọsẹ̀ ìbínú Olúwa sì ru sí Ussa Ọlọ́run sì pa á níbẹ̀ nítorí ìṣìṣe rẹ̀ níbẹ̀ ni ó sì kú ní ẹ̀bá àpótí ẹ̀rí Ọlọ́run inú Dáfídì sì bàjẹ́ nítorí tí Olúwa ké Ussa kúrò ó sì pe orúkọ ibẹ̀ náà ní Pérésì Ussa títí ó fi di òní yìí Dáfídì sì bẹ̀rù Olúwa ní ọjọ́ náà ó sì wí pé àpótí ẹ̀rí Olúwa yóò ti ṣe tọ̀ mí wá Dáfídì kò sì fẹ́ mú àpótí ẹ̀rí Olúwa sọ́dọ̀ rẹ̀ sí ìlú Dáfídì ṣùgbọ́n Dáfídì sì mú yà sílé Obedi-Edomu ará Gátì àpótí ẹ̀rí Olúwa sì gbé ní ilé Obedi-Edomu ará Gátì ní oṣù mẹ́ta Olúwa sì bùkún fún Obedi-Edomu àti gbogbo ilé rẹ̀ a sì rọ̀ fún Dáfídì ọba pé Olúwa ti bùkún fún ilé Obedi-Edomu àti gbogbo èyí tí ṣe tirẹ̀. Praise the Lord. Hallelujah. Ọlọ́run tóbi gan ni Ọlọ́run máa ń ṣe iṣẹ́ àmì àṣeyanu kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe gbogbo ẹ̀yin tí ayé ti gbàgbé lórúkọ Jésù ọ̀run ṣí ìwé ìrántí kan wá bákan náà ló ṣe fún Jósẹ́fù ní ilẹ̀ àjèjì òun rántí ẹ̀ Jósẹ́fù wà nú ẹ̀wọ̀n Ọlọ́run dẹ̀ rántí ẹ̀ ẹnìkan rántí ẹ̀ ó ní ẹni lórí agbọ́ tí ń sọ fún Fáráò ó ní ẹnìkan wà tó bá mi tú àlá mi wọ́n dẹ̀ rántí Jósẹ́fù tó ti jìyà tá a ti tà sóko ẹrú tó ti wà nínú ẹ̀wọ̀n tí wàhálà wà nínú ayé ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run ọ̀run rántí ẹ̀ ó mọ̀ pé ẹni olódodo ni ó dẹ̀ ṣíwèé rántí kan a rántí Jósẹ́fù ọ̀run sì fọwọ́ agbára ó sì fà á láti inú ẹ̀wọ̀n ó dẹ̀ di ọba ó di igbákejì ọba ohun tí Ọlọ́run gbé ka Fáráò láyà kò lè tú Ọlọ́run dẹ̀ jẹ́ kí Jósẹ́fù rí orí ọ̀fẹ́ láti tú mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lórúkọ Jésù ọ̀run kó rántí ayọ̀ sí yín àṣìwé ìrántí ayọ̀ kàn yín mo gbàdúrà ohun tí yóò ṣẹlẹ̀ tí yóò mú yín débi ògo tí ọ̀run fi rántí yín yóò yá kó bẹ̀ sí ṣẹlẹ̀ lórúkọ Jésù ojú kìí ti ọmọ Ọlọ́run ojú òní tì yín bákan náà Ọlọ́run rántí Hánà sí rere ó sọkún sí Ọlọ́run lọ́rùn ní Ṣílò ọ̀run rántí ẹ̀ bẹ́ẹ̀ náà ni Rákélì tó jẹ́ ìyàwó Jákọ́bù ó sọkún ó ní Jákọ́bù fún mi lọ́mọ ni Ọlọ́run dẹ̀ dá lóhùn bẹ́ẹ̀ náà la rántí Rèbékà
a rántí Màríà tó jẹ́ ìyá Jésù gangan, ọ̀run rántí láàrin àwọn obìnrin. Mo gbàdúrà ẹ̀yin èèyàn Ọlọ́run wọ̀nyí, Ọlọ́run yóò rántí wa sí rere. Mo sọ wípé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe, ó tóbi, ó lágbára. Tá bá wo ìwé First Chronicle yẹn chapter 29 verse 12, ó sọ̀rọ̀ kan. First Chronicle chapter 29 verse 12, ó ń sọ nípa agbára Ọlọ́run. Ó ní agbára láti ṣe ohun gbogbo. Ọrọ̀ àti ọlá ó wà ní ọwọ́ Ọlọ́run wa, òun ló máa ń ṣe fún àwọn àṣẹ̀dá. Kí ni ìṣòro àwa àtàwọn gbọ́ wa? Kí ni ohun tó wà nínú ayé wa tó le dọ́indọ́in? Ní orúkọ Jésù, ẹnìkan wà tó ní agbára, ẹnìkan wà tó ní ọlá, ẹnìkan wà tó ní okun. Lórúkọ Jésù, mo gbàdúrà yóò ṣe fún wa. First Chronicle chapter 29 verse 12, ibẹ̀ yẹn sọ fún wa. Ẹ jẹ́ ká sáré wo bẹ̀. Ọlọ́run wa, ọrọ̀ pẹ̀lú àti ọlá ọ̀dọ̀ rẹ̀ ni ti wá. Yes. Ìwọ sì jọba lórí ohun gbogbo. Ó jọba lórí ohun gbogbo. Ní ọwọ́ rẹ̀ ni agbára àti ipá wà. Ọwọ́ rẹ̀ ni agbára àti ipá wà. Àti ní ọwọ́ rẹ̀ ni sísọdi ńlá wà. Ẹ gbọ́, ọwọ́ ẹ̀ ni sísọdi ńlá wà. Àti fífi agbára fún ohun gbogbo. Àti fífi agbára fún ohun. Mo fẹ́ sọ fún wa, ẹnìkan wà tá a bá ti lè gbẹ́kẹ̀lé, tá a dẹ̀ ń sìn pẹ̀lú ìwà mímọ́. Ọlọ́run ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Ẹ̀yin gbogbo etí tó ń gbọ́ wá àti ojú tó ń wò wá, mo gbàdúrà lórúkọ Jésù. Ọrọ̀ àti ọlá yẹn, ó ní òun ló máa ń gbé àwọn èèyàn lọ síbi gíga. Lórúkọ Jésù, ọ̀run ká gbé wa lọ síbi gíga. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò pé báwo lẹ fẹ́ ṣe, ilé ayé le dandan, gbogbo nǹkan le. Lórúkọ Jésù, mo gbàdúrà, ó lóun ó ṣe ẹsẹ̀ wa bí ẹsẹ̀ àgbọ̀nrín, òun ó sì fà wá lọ sí ibi gíga. Lórúkọ Jésù, mo gbàdúrà, ọ̀run gbé wa lọ sí ibi gíga. Ọ̀run ṣìwé ìrántí kàn wá. Gbogbo ẹ̀yin tí ayé ti gbàgbé, lórúkọ Jésù, ọ̀run ṣìwé ìrántí kàn wá. Ẹlòmíì tí ẹ wà tó jẹ́ pé ó ní olóore lọ́dọ̀ báyìí, ó ní àwọn olóore lọ́dọ̀. Àwọn olóore wà ní abroad, àwọn olóore wà níbi ibi àyè tó nílá. Síbẹ̀ ó dẹ̀ ní wọn lára, wọn ò dẹ̀ ní rí, wọn ò ní ṣàánú fún un. Gbogbo àwa tá a wà nírú ipò báyìí, mo sọ, mi ò dálábàá gẹ́gẹ́ bí ìríjú rẹ̀, mo sọ, mo pàṣẹ, ó ní ká pàṣẹ ní ti ṣọwọ́ mi, mo pàṣẹ lónìí lórúkọ Jésù. Mo gbàdúrà, ọ̀run ṣìwé rántí kàn wá. Àwọn olóore wa yẹn wọ́n bẹ̀ sí rí wa. Lórúkọ Jésù, wọ́n kọjú ayọ̀ sí wa. Bẹ́ẹ̀ ló máa rí. A ó rí tiwa ṣe, ayọ̀ ọ̀run yóò jẹ́ tiwa. Mo gbàdúrà, a ó rí tiwa ṣe sẹ́, àní Ọlọ́run yóò gbọ́ tiwa. Jésù Olúwa wa, àmín. Ẹ̀yin èèyàn Ọlọ́run, bí a ṣe ń sọ, Ọlọ́run ń sọ ti ìṣẹ́gun rẹ̀ ní àti orí ọ̀fẹ́ rẹ̀ ní àsìkò tá a wà ẹ́, àsìkò April tá a wà. A ó gbàdúrà, bá máa gbàdúrà yẹn, a máa sọ fún wa pé ká gbàdúrà pé ní orúkọ Jésù, gbogbo ní àsìkò yìí April, òjò abẹ́ sí rọ̀, òjò máa bẹ̀ sí rọ̀. Àwọn ọ̀dá, ọtí àgbẹ̀lẹ̀ àti gbogbo tó jẹ́ bí ọ̀gbẹlẹ̀ abẹ́ sí kásẹ̀ ńlẹ̀. Àsìkò yìí, nígbà tí mò ń ṣe research oṣù yìí, a pè oṣù yìí ní Nisan, ní àwọn Hebrew pè ní Nisan, àwọn Latin pè ní Aperil, wípé it too sharp to open. Èyí mo fi lọ sí ìwé pé Ọlọ́run yóò ṣí ìwé ìrántí kan wá. It's going to be a blooming time for us. Lórúkọ Jésù, bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Àsìkò igi abẹ́ sí mú ewé jáde, flowers abẹ́ sí mú jáde. Èyí sọ pé it's talking about fertility. Wípé a kúrò ní ọ̀gbẹlẹ̀, a kúrò ní ìyàn, a kúrò ní aṣálẹ̀. Gbogbo rẹ̀ á dópin. Gbogbo àwa tá a wà ní aṣálẹ̀, gbogbo àwa tó yẹ pé kọ́lọ́run kó ti gbé wa kọjá ibi tá a wà, tá a sì wà lójú kan síbẹ̀. Lórúkọ Jésù, ọ̀run mú wa tẹ̀síwájú. Oṣù yìí oṣù ayọ̀ ńlá ni. Bẹ́ẹ̀ ló máa rí. Ọlọ́run yóò ṣíwèé ìrántí kan wá, yóò ṣíwèé ìyanu kan wá. We are going to move forward in the name of Jesus. Mo wá gbàdúrà, jẹ́ ká wá gbàdúrà báyìí, kí gbogbo wa ká gbàdúrà. Gbogbo ibi tá a bá wà, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ṣé, nítorí tí àánú rẹ̀ dúró láé. Ìwé Psalm 16 àti mo sọ lẹ́ẹ̀kan yẹn verse 9, ó ní àti ẹ̀dúpẹ́ torí pé ó mú kí ẹ̀mí wa kó wà láàyè. Ó dẹ̀ jẹ́ ó fi ẹsẹ̀ wa múlẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà pé Olúwa, a gbé ọ̀gá torí pé ó jẹ́ ká wà láàyè, ó dẹ̀ fi ẹsẹ̀ wa tẹ̀lẹ̀ níbi tó dára. Ó yá àdúrà orúkọ Jésù, orúkọ Jésù ní agbára Jésù, ọba tó pọ̀ nípa àṣàgbára. Àdúrà torí pé ó mú ẹ̀mí wa wà láàyè. Gbogbo etí tó ń gbọ́ wa àti ojú tó ń wò wá, ó mú ẹ̀mí wa wà láàyè. Ó jẹ́ kí ibi kó ṣẹlẹ̀, ó dá wọn sí, ó pa wọ́n mọ́, ó fi ẹsẹ̀ wọn lílẹ̀ síbi tó dára. A gbé yín ga, a yìn lógo. Olúwa gbọ́ ọpẹ́ wa, Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, tá a bá rí gbogbo ìbòjú tí a fi di olóore wa lójú, tí ò jẹ́ kó rí wa, ọ̀run fa ìbòjú náà ya.
gbogbo àwọn olóore wa tó yẹ kó ràn wá lọ́wọ́ kó bẹ̀ sí ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká sọ di àdúrà Lórúkọ Jésù, orúkọ Jésù ní ẹgbẹ́ Jésù bàbá rí ìbòjú tí ayé fi ju àwọn olóore wa lójú tí ò jẹ́ kó rí wa lórúkọ Jésù Olúwa ẹ fàáyà Olúwa ẹ fàáyà gbogbo àwọn etí tó ń gbọ́ wa lórúkọ Jésù olóore kó wá wọn rí olóore àyànmọ́ wọn kó wá wọn rí bẹ́ẹ̀ lórí Jésù Olúwa wa àmín ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo wa tá à ń gbọ́ wa àti ibi tá a ti ń wò wá àti àwa tá à ń gbọ́ wa àtàwa tá a wà níbí ẹ jẹ́ ká sọ fún Olúwa ẹ̀mí mímọ́ ṣí ilẹ̀kùn ìyọ́nú aláàánú mi sílẹ̀ fún mi ṣí ilẹ̀kùn ìyọ́nú aláàánú sílẹ̀ fún mi lónìí kí n bá ibẹ̀ wọlé ẹja sọ di àdúrà orúkọ Jésù ní agbẹ́jẹ Jésù bá tó pọ̀ nípa àti agbára Olúwa ṣí ilẹ̀kùn ìyọ́nú aláàánú mi sílẹ̀ fún mi kí n bá ibẹ̀ wọlé ó yá ìgbàdúrà ó yá ìgbàdúrà ó yá ìgbàdúrà bẹ́ẹ̀ ló máa rí gbogbo àwọn etí tó ń gbọ́ mi gbogbo àwọn ojú tó ń wò wá ilẹ̀kùn aláàánú ó yá sílẹ̀kùn ó yá ṣí sílẹ̀ fún wọn Jésù Olúwa wa Ọlọ́run ṣí ìwé ìrántí kan àwọn ọ̀pọ̀lọpọ̀ Òbèdédómù ní Mẹfiṣẹ́bótì ní Dáfídì ní Ẹ́sítérì ní ó ṣí ìwé ìrántí kan àwọn èèyàn nínú ìwé mímọ́ gbogbo àwọn tí ayé ti rò pin Mọ́dékà wọn á jókòó sí iwájú géètì ni àwọn èèyàn wọn kà sí ìwọ ṣùgbọ́n Ọlọ́run ṣí ìwé ìrántí kan wọn ó sì gbé wọn ga gbogbo etí tó ń gbọ́ wà àti ojú tó wà àtàwátà wà ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run Olúwa ṣí ìwé ìrántí kan wá oṣù yìí oṣù láti oṣù ṣíṣí ni lórúkọ Jésù Olúwa ṣí ìwé ìrántí kan wá ó yá sí asọ́dí àdúrà lórúkọ Jésù ní ẹgbẹ̀jẹ̀ Jésù ọba tó pọ̀ nípa àti agbára Olúwa ṣí ìwé ìrántí kan wá ẹ ṣí ìwé ìrántí gbogbo àwọn tó ń wò wá Olúwa ṣí ìwé ìrántí kan wá ó yá ìgbàdúrà ó yá ìgbàdúrà kábọ̀ ojú olóòtú pàdé ìyanu kó ṣẹlẹ̀ ó yá ìgbàdúrà Jésù Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo ẹ̀yin ènìyàn wọ̀nyí níbi tí a ti fẹ́ rí ọ níbi tí a ti fẹ́ gbóhùn ẹ láti òní lọ ó yá wọn á bẹ̀rẹ̀ sí fi ohun rere wá ẹ káàkiri wọn á ṣàmà wá ẹ káàkiri láti ṣàánú fún ẹ láti gbóhùn rẹ ó yá ẹja sọ di àdúrà orúkọ Jésù ọba tó pọ̀ nípa àti agbára o gbogbo ibi tí a ti kọ́ gbogbo ibi tí a ti fẹ́ gbóhùn wa gbogbo ibi tí a ti fẹ́ rí wa Olú ẹ dìde ó yá dìde ó yá dìde ìrànlọ́wọ́ ó yá dìde ẹgbẹ́ wa ga jẹ́ kí àwọn ènìyàn dá wa mọ̀ jẹ́ kó gbóhùn wa ó yá gbàdúrà 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 Jésù Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé ilẹ̀kùn tí ọ̀tá tì ilẹ̀kùn tí ayé ti tì ní orúkọ Jésù kí ọ̀run kó ṣí ilẹ̀kùn náà lónìí kó fi ọwọ́ agbára ṣí this month is to open doors of breakthrough door of goodness door of repositioning doors of acceleration it's going to happen this month ẹ jẹ́ sọ fún Ọlọ́run ó yá gbogbo ilẹ̀kùn tí ọ̀tá ti tì ilẹ̀kùn ìṣẹ́dé tí ọ̀tá tì ó yá ẹ̀yin ọ̀run ẹ fi ọwọ́ agbára ṣe yẹjá sọ́jà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní ẹgbẹ̀jẹ̀ Jésù ẹ̀mí mímọ́ gbogbo ilẹ̀kùn tí ọ̀tá tì gbogbo ìgbà tí ọ̀tá ṣe tí ọ̀tá ìṣeré wá ti tì ó yá ẹbẹ̀rẹ̀ sí ṣí ọ̀run ẹbẹ̀rẹ̀ sí ṣí ó yá ṣí ẹ fi ọwọ́ agbára yín ṣí ó yá ìgbàdúrà ẹ fi ọwọ́ agbára ṣí Olúwa ṣí ó yá ṣí ó yá ṣí ó yá ṣí ó yá ṣí Jésù Olúwa wa àmín. ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ìkórìtà tí mo dé tí ayé ní kò sọ́nà gbogbo ìkórìtà tí ẹ̀yin ènìyàn wọ̀nyí dé tí ayé ní kò sọ́nà tí ayé lè dí ọ̀nà ó yá Ọlọ́run ó yá ẹ lànà síbẹ̀ ọba tó lànà sí agbami òkun ó lànà sí òkun pupa ó yá ẹja sọ fún Ọlọ́run ó lórúkọ Jésù ó mú odi Jẹ́ríkò wó palẹ̀ ó yá gbogbo ọ̀nà tí ayé dé ìkórìtà tí mo dé tí ayé ní kò sọ́nà ó yá ẹ̀yin ọ̀run ẹ dìde ìgbènijà ẹ la ibẹ̀ kọjá fún mi mo gbọ́dọ̀ rí ọ̀nà lọ ó yá ẹja sọ́ọ̀dì àdúrà orúkọ Jésù yàgbẹ̀jẹ̀ Jésù ọba tó pọ̀ nípa ẹ̀ṣẹ̀ agbára ìkórìtà tí mo dé tí ayé ní kò sọ́nà ó yá ìdúró ẹ̀bẹ̀ sí lànà fún mi ó yá ìlànà 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 fún mi ẹ yàlà fún mi ẹ lànà ó yá ìlànà fún àwọn èèyàn wọ̀nyí ẹ lànà fún wọn ẹ lànà fún wọn Jésù Olúwa wa àmín. ẹ ká sọ fún Ọlọ́run ogun tó máa ń dàpọ̀ mọ́ ògo ogun tó máa ń dàpọ̀ mọ́ ògo tí ò ní jẹ́ kéèyàn rọ́nà lọ èèyàn ní ògo ṣùgbọ́n ogun á wà kò ní jẹ́ kó rọ́nà lọ ogun tó máa ń dàpọ̀ mọ́ ògo tí ò jẹ́ kí n rí ọ̀nà lọ tí ò jẹ́ kí n rí ọ̀nà ṣe tèmi Olúwa ọba tó ya omi ó ya omi kúrò lára omi ó fi kọ́ ṣe tòkó ó fi kọ́ ṣe tìsàlẹ̀ ó yá kó yà wá nípa lónìí gbogbo ogun tó níbi òní rọ́nà lọ ọ̀run ẹ yà wá nípa ogun tó ń dàpọ̀ mọ́ ogun ayé mi ó yẹ yà wá yìí nípa mo gbọ́dọ̀ rí ọ̀nà ló yẹ já sọ́dí àdúrà orúkọ Jésù ní ẹgbẹ̀jẹ̀ Jésù ọba tó pọ̀ nípa
àti agbára gbogbo ogun tó ń dàpọ̀ mọ́ ògo àwọn ènìyàn wọ̀nyí tó ń gbọ́ mi tó ń wò mí ó yá lórúkọ Jésù ẹ yà wọ́n nípa ẹ yà wọ́n nípa ẹ yà wọ́n nípa ẹ yà wọ́n nípa jẹ̀gárí sàhádùtà agbára tó ya ó ya omi àwòkè àti ìsàlẹ̀ ó yà wọ́n nípa ó fi kọ́ ṣe kòkó ó fi kọ́ ṣe ìsàlẹ̀ ó yá lórúkọ Jésù ẹ yà àwọn ènìyàn wọ̀nyí nípa pẹ̀lú ogun ayé wọn ó yá lórúkọ ẹ̀rí ọ̀nà lọ ògo kó fọ́ọ̀hún ògo kó ṣubí ògo kó fọ́ọ̀hún ogun kó ṣubí ògo kó fọ́ọ̀hún ogun kó gbó nílẹ̀ ó yá bẹ́ẹ̀ lórí Jésù Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run níbì kan Solomon ọmọ ibi tó ti mú ọmọ yìí jáde ọmọ ẹbí ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n síbẹ̀ ọ̀run rántí Solomon Mèfíṣẹ́bótì tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó kó arọ ni kò lẹ́sẹ̀ méjèèjì síbẹ̀ àrántí ẹ̀ no matter my limitations mi ò mọ̀ gbogbo nǹkan tí ń bẹ nínú ayé mi tí ayé ń wò tí wọ́n fi ń pe ẹ̀gàn mi ó yá Olúwa ẹ sọ́dògbò Ọlọ́run gbà má rántí àwọn àṣìṣe yẹn Olúwa wo bí mo ṣe wà ó yá rántí mi sí rere ṣé ìwé ìrántí kàn mí ó rántí Mèfíṣẹ́bótì Solomon náà mọ ìpínlẹ̀ ẹ fẹ́ mọ ìpínlẹ̀ ẹ ṣàgbé sókè ó ga ju gbogbo ọba ayé lọ nígbà ayé tirẹ̀ Olúwa ẹ gbé mi sókè ẹ ṣàánú fún mi no matter my limitations God open books of remembrance for me the Lord lift me up ó yá ẹja sọ di àdúrà orúkọ Jésù ní agbára Jésù ọdún pọ̀ nípa àti agbára agbàdúrà Olúwa lórúkọ Jésù gbogbo tó jẹ́ ẹ̀gàn nínú ayé mi Olúwa ẹ sọ́dògbò ó yá 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 gbé mi ga ẹ rántí ẹ̀gàn Mèfíṣẹ́bótì ẹ rántí ẹ̀gàn Mèfíṣẹ́bótì ẹ rántí ẹ̀gàn Solomoni ṣùgbọ́n bí àwọn ènìyàn yìí ga Olúwa gbé mi ga Olúwa gbé mi ga bí àwọn ènìyàn wọ̀nyí ga gbogbo àwọn tó wò wá Olúwa gbé wa ga ẹ ṣàánú fún wa ó yá rántí wá sí rere rántí wá sí rere Jésù Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo etí tó ń gbọ́ wa àti ojú tó ń wò wá wípé nínú oṣù yìí ẹ gbọ́ ibi wà ń bẹ ire wà ń bẹ nínú ọdún yìí ibi wà ń bẹ ire wà ń bẹ Ọlọ́run ló dá ibi ó sì dá ire ẹ̀mí mímọ́ gbogbo tó ń jẹ́ ibi nínú oṣù yìí orúkọ bá mi tilẹ̀kùn mọ́ ṣùgbọ́n àwọn tó jẹ́ ire Olúwa ṣílẹ̀kùn ire sílẹ̀ fún mi kí n bá ibẹ̀ wọlé Ọlọ́run àpèrire ṣílẹ̀kùn ire fún mi kí n bá ibẹ̀ wọlé ṣùgbọ́n gbogbo tó jẹ́ ibi Olúwa tilẹ̀kùn mọ́ ó yá sọ di àdúrà orúkọ Jésù ní agbègbè Jésù nínú oṣù yìí Olúwa àti nínú ọdún yìí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo tó ń jẹ́ ibi ọ̀run tilẹ̀kùn mọ́ lórúkọ Jésù ire kó wọlé wá gbogbo àwọn ènìyàn wọ̀nyí ire kó bẹ̀ sí wá ọ̀run kó ṣílẹ̀kùn ilẹ̀kùn ire sílẹ̀ ó yá ire kó máa wọnú ayé yín ire kẹ̀bẹ̀ sí rere gbà ọkàn yín kó balẹ̀ àánú kó fọhùn lórúkọ Jésù Olúwa kó ṣílẹ̀kùn àánú ó yá ṣe bẹ́ẹ̀ ó yá ọ̀run ẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀run ẹ ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé Olúwa nínú ọdún yìí mi ò fẹ́ jagun mọ́ mo fẹ́ jagun mọ́ Olúwa mo fẹ́ ní ìsinmi yíká Olúwa ìsinmi yíká ẹ̀mí fún wọn ní ìsinmi yíká nínú ọdún yìí fún mi ní ìsinmi yíká nínú oṣù yìí ó ní àwọn ọmọ Ísírẹ́lì ó ní Olúwa sì fún wọn ní ìsinmi yíká Olúwa fẹ́mi náà ní ìsinmi yíká ó yá já sọ di àdúrà orúkọ Jésù dàgbà ẹ̀jẹ̀ Jésù Olúwa fún mi ní ìsinmi yíká fún àwọn ènìyàn wọ̀nyí ní ìsinmi yíká Olúwa tẹ́rí ogun ba jẹ́wọ́ agbára rẹ fún àwọn ènìyàn tó ń wò mí fún wọn ní ìsinmi yíká gbogbo etí tó ń gbọ́ mi fún wọn ní ìsinmi yíká Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ ká gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run àpáta ìgbàlà ìwọ ìgbàlà ilé ìṣọ́ gíga wa ilé ìṣọ́ agbára wa ìlú olódi wa àṣà wa àpáta ayérayé ibi ìsádi wa Ọlọ́run wa àpáta wa tó ju àpáta wọn lọ ẹbọ àjíkí ẹbọ àjísà wa ẹ̀yin la gbéga o onílé ọlá alágbàlá àtura ọba ńlá tó fi apá ọ̀tún rẹ̀ náà àwọn ọ̀run já ọba ńlá tó ń bomi ní àwọn òkè láti yẹ̀wù rẹ̀ wá aṣọ pé ògo ni fún orúkọ yìí fún oore ìfẹ́tẹ́ fún ògo ni fún orúkọ yìí olú ẹgbẹ́ ọpẹ́ Ọlọ́run ẹgbẹ́ ẹ̀yìn wa ọba tó pọ̀ nípa àti agbára èyí tá a ti jẹ lónìí ó jẹ sí iye lórúkọ Jésù ó rán ọ̀rọ̀ rẹ̀ sí wọn ó sì mú wọn lára dá gbogbo ọ̀rọ̀ tá a rán jáde lónìí ó yá ní orúkọ Jésù kó lọ mú àwọn èèyàn lára dá lórúkọ Jésù ọkàn wa yóò balẹ̀ lórúkọ Jésù ọ̀run ṣíwèé rántí kọ́ wa ọ̀run ṣíwèé rántí kọ́ wa mo gbàdúrà okó kan
ló wà ní Ísírẹ́lì nígbà tí a fi rántí opó Sárífátì, ọ̀run ó ṣe lógo, ó ṣíwé ìrántí kan. Lórúkọ Jésù ẹ̀yin ènìyàn wọ̀nyí, lórúkọ Jésù ọ̀run ṣíwé ìrántí kan. Mo gbàdúrà adẹ́tẹ̀ kan ní ibẹ̀ ní Ísírẹ́lì, adẹ́tẹ̀ púpọ̀ ló wà ní Ísírẹ́lì tá a fi rántí Námánì olórí ogun ní Síríà, a ṣe ìwẹ̀nùmọ́ rẹ̀, ara rẹ̀ sì dá. Mo gbàdúrà gbogbo ogun tí ń bẹ nínú ayé yín, gbogbo ohun tó wà nínú ayé wa, gbogbo ohun tí ń ṣe àdíwọ́ ìdènà, lórúkọ Jésù ó yá ọ̀run tẹ̀rí ẹ̀ bá. Lórúkọ Jésù ọ̀run ṣíwé ìrántí kan. Gbogbo wàhálà ìdààmú yẹn ò ní rí mọ́. Ó ní ẹ dákẹ́jẹ́ gbogbo ẹran ara níwájú Olúwa tó dájú láti gbogbo ẹran wá. Ẹ dákẹ́jẹ́ gbogbo ẹran ara níwájú Olúwa tó dájú láti gbogbo ẹran rẹ̀ wá. Gbogbo agbára tó ń ṣe ìdíwọ́ ìdàn, gbogbo ogun tó ń dààmú ògo, ó yá ọ̀run pa wá lẹ́nu mọ́. Mo gbàdúrà lórúkọ Jésù, ó ní ẹ gbé orí sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí a sì gbé yín lókè ẹ̀yin ilẹ̀kùn ọ̀nà, ká gbé yín sókè ilẹ̀kùn ayérayé. Ó ní kí ọba ògún wọlé, ó ní tani gbogbo Olúwa tó le tó lágbára ní ogun. Mo gbàdúrà Olúwa tó lágbára ní ogun, gbogbo ilẹ̀kùn ìṣerere tí ọ̀tá tì, gbogbo ilẹ̀kùn ìgbésókè tí ọ̀tá tì, gbogbo ilẹ̀kùn àlùyọ tí ọ̀tá tì, lórúkọ Jésù Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun tó ń gbé láàrin àwọn kérúbù, ó yá lórúkọ Jésù ó fọ́ ilẹ̀kùn náà. Mo gbàdúrà gbogbo ọ̀pá ìdẹ́bùrin, gbogbo ilẹ̀kùn dẹ níwájú ẹ̀yin ènìyàn wọ̀nyí tẹ̀ ń gbọ́ mi, tẹ̀ ń wò mí, lórúkọ Jésù ọ̀run fọ́ ní agbede méjì. Ó yá ẹ lọ ṣe rere, oṣù yìí ẹ ò rí ti yín ṣe, ọkàn yín yóò balẹ̀. Àsìkò àjíǹde la wà yìí, lórúkọ ohun tó ti dòkúnú ayé wa, lórúkọ Jésù ọ̀run sọ níyè. Ó yá ẹ gba ìṣẹ́gun, ẹ gba ìwòsàn, ọ̀rọ̀ yín kó dayọ̀, àánú kó wáyé rí, ọkàn yín kó balẹ̀ lórúkọ Jésù. Nígbà tí a bá fi parí oṣù yìí, nígbà tí ọdún yìí bá fi parí, mo gbàdúrà ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ rí ìdí ìfẹ́ Ọlọ́run tó dára. Bẹ́ẹ̀ lórí kò yí padà, àṣẹ ọ̀run gbọ́n Jésù Kristi agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Akí gbogbo ojú tó ń rí wò wá àti tó ń gbọ́ wá, àwa tá a bá yín sọ̀rọ̀, èmi ni senior superintendent apostle Arósẹ́gbẹ́ Tèmítọ́pẹ́ Joseph ti ìjọ Sacred Annex Church Ìbùkún Orísun Ìyè Parish ní Ọlọ́run ṣògo ní Abẹ́òkúta, tí àwọn màmá wa tí wọ́n jẹ́ senior superintendent apostle Ògún Adébísí JP tí wọ́n jẹ́ olórí wa pátápátá. Lórúkọ Jésù ọkàn yín á balẹ̀. Ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi náà ni evangelist Àyànlá. Lórúkọ Jésù akínyẹ̀kú iṣẹ́ mi, ọkàn gbogbo ayé balẹ̀. Jésù agbára wa. Àmín 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 lórúkọ Jésù.